àṣàyàn òwe Yorùbá náà ni a ó fi ṣíde ètò bó ṣe lọ lórí Kílárí Gbọ́ TV lónìí tó sọ wípé bámi nọ́mọ mi kò dénú ọ̀nà mọ́ ó ti yẹ̀yìn àgbà ọ̀jẹ̀ náà wípé kò kí ń rọrùn fún abiyamọ pé kó máa nọ́mọ rẹ̀ lójú ẹ̀ bó ti tẹ̀lé jẹ́ wípé abiyamọ máa sọ wípé ẹ bá wí ẹ̀yìn ọkọ kì í ọwọ́ kan kì í gbé ìdórí ọwọ́ kan kì í tọ́mọ àmọ́ bámi nọ́mọ mi kò dénú ọ̀nà mọ́. Ẹ káàbọ̀ sí ètò bó ṣe lọ lórí Kílárí Gbọ́ TV lónìí tí bí sáwọn ọmọdé Abọ́ládé lè mí jẹ́ ẹ jẹ́ ká sáré lọ sí ẹ̀ka ìpolówó ọjà wa ká tó kọ́ ságbàmọ́ ètò tòní kẹ́ lè gbọ́ nípa àwọn ìròyìn tí mo mú wá fún yín lónìí lágbolé amúlòdùn à ń bọ̀. Túndé. Irú èbúwo lẹ ń gbè sílẹ̀ fáwọn ọmọ yín inú. Kí ló ṣe yín tẹ̀ láwọn òjìlẹ̀? Ìpìlẹ̀ burúkú lẹ̀ ń fi lélẹ̀ o. Ẹ wo ìwọ̀sí, ẹ wo àbùkù. Tí ìwà, ọ̀kánjúà, ojú kòkòrò àti ìmọ̀tara ẹni nìkan yín kó rẹ gbogbo ẹbí wa lára. Ìkìlọ̀ dé o, ọ̀rọ̀ yọ̀ lẹ́yìn o. Ọ̀dọ́ràwọ̀ òṣèré oníṣe lọ́kùnrin àti wípé láti gba kékeré yẹn náà ni a ti máa ń rí wò nínú sinimá gẹ́gẹ́ bí ọmọdé ọlọ́pọlọ àmọ́ òun náà ti dàgbà báyìí ó sì ń ṣe takuntakun lágbolé àmúlòdùn orúkọ rẹ̀ náà ni Samuel Ọláṣẹ́yìndé òun náà ló fi èròǹgbà tirẹ̀ náà hàn nípa àwọn baládé àti olóṣèlú láwùjọ wa. Ibi tí ó bá ti lọ́jú pọ̀ Ọlọ́run ó bá wa fi sùúrù tó èmi náà mọ̀ pé bàbá wa Tinubu wọn ò lè yájú wọn ì sọ yájú bẹ́ẹ̀ kẹ́ bàbá wa Onírìṣà náà wọn ì sì so nínú fùfù àwọn pa àwọn méjèèjì àgbà ni wọn ì sì wà lọ́jà kórè ọmọ tuntun ó wọ́ fún di èyí àwọn méjèèjì wọn wá bí wọn ṣe fi sùúrù yanjú rẹ̀ láàrin ara wọn kí àwọn tó wá ń tẹ̀lé wọn kí wọ́n má wàá bomi rú ẹyẹ rú mi tí ò rú tẹ́lẹ̀ ẹjọ́ mi ó tòrò ẹ fi ilẹ̀ bàbá wa ṣàkí bàbá Tinubu bó tiẹ̀ jókòó bẹ́ẹ̀ bàbá Tinubu náà sì sọwọ́ méjèèjì wọn bá burú wọn kí bàbá èwo wà ní tìyín èyí tí ì fi wọn lẹ̀ aláàkíwàlá. èròǹgbà àwọn èèyàn náà lórí nǹkan tí wọ́n lè sọ nípa àwọn baládé àti àwọn olóṣèlú wa. Kàtà bá máa wò ọba yẹn wọ́n kéré sí dáàdì wa so àwọn ní choice so wọ́n máa sọ pé nídìílé ilé ọba wọ́n gbọ́dọ̀ wá dọ̀bálẹ̀ fún wọn ni but wọ́n sì lọ́mọ nǹkan tán rí tọkàn fi jókòó aláyé làwọn bàbá bí bàbá ẹ̀rọ bí bàbá lẹ̀ nítorí rò pọ̀ Nàìjíríà wà lórí wọn àwọn náà gbé Nàìjíríà sórí. Gẹ́gẹ́ bí àṣà àti ṣe Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ayé ti di báyé ṣe ń lọ là ń tọ̀ then ìgbà míì dẹ̀ wà ó máa ń rí bẹ́ẹ̀ tí ọ̀tọ̀ ni ojú táwa máa fi wò àwọn tí situation yẹn ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ lójú táwọn náà máa fi wò so but fún èmi bí àṣà àti ìṣe Yorùbá kò kún tó rárá. Ọmọdé làwa sì jẹ́ tá bá bẹ̀rẹ̀ sí ní tututu ń sìn ẹ̀ tún gbọ́ bí táwọn bàbá wa tún dè wá mọ́ pé bó ṣe yẹ kó tún rí báyìí ló tún ṣe máa ń rí so kò jẹ́ káwa gan ká mọ bóyá àti tí kábíyèsí bá wọlé ṣó nírú àwọn kábíyèsí kan tí èèyàn máa jókòó ṣó láwọn kan tó máa dúró so gbogbo àwọn nǹkan yẹn kéékèèké yẹn náà ni ìdí táwọn àwa onísinimá náà ṣe wà nígbà táwa náà bá ṣe research yẹn kanlẹ̀ táwa 100% sure nípa because kò ní dáká kan máa sọ̀rọ̀ lórí nǹkan táwa gan tí I really understand so mi ní fẹ́ sọ much lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tí máa advice àwọn èèyàn ni wípé don't be a news reader ẹ má jẹ́ kakọ̀ máa jẹ́ nǹkan tó máa ka nǹkan tó bá kàn sọ
ìwọ gan tó ń sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ jáde ṣé ìwọ gan mọ̀ nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nǹkan tó o bá mọ̀ it's better you just keep quiet kó dákẹ́ kó máa wò kó jẹ́ káwọn àgbààgbà handle situation yẹn tó bá wá forí ẹ̀kọ́ bìkan láti inú nǹkan táwa ò mọ̀ yẹn irú àwa náà akẹ́kọ̀ọ́ ń bẹ àwa ò mọ bó ṣe ń lọ o ṣùgbọ́n ibi tó bá já sí àwa akẹ́kọ̀ọ́ ń bẹ tó bá rẹ̀ kẹ́kọ̀ọ́ àwa oní sinimá ẹ̀ ti mọ̀ wá a bá ti rí pé ṣùgbọ́n ẹ máa ń rírè àtúnfi kọ́ àwọn èèyàn tó tún mọ̀ àtúnfi kọ́ wọn so àṣà àti ṣe Yorùbá kò ní bàjẹ́. Orí adé èèyàn ní láti forí balẹ̀ fún orí adé kó lè respect orí adé but nǹkan tí máa sọ ni pé bí ayé ṣe ń lọ yìí even though nínú bíbélì wọ́n ní fi ọ̀wọ̀ fún ìjọba ló ní ayé ṣe understand but wọ́n ti politics but nǹkan tèmi ń rí yìí ó wrong fún ẹni tí ò kì í ṣe orí adé mo fẹ́ fi gbogbo ẹnu pé ni ó wrong fún ẹni tí ò ń ṣe orí adé kí orí adé dúró kóun wá jókòó because ó dàbí ní pé orí adé ń forí balẹ̀ wọ́n forí adé wọ́n fi wọ́lẹ̀ bọ̀ ó wrong. When your mama born you, your birth certificate, you see am. I say when I wanted the head you saw it. 8 cars will follow me. They'll be blowing saying win. One will follow, will go like this. Another one will go like. Everybody, my sister is here. That's hello. Rich picking. You know how many times I've had breast cancer? They remove it, they put it back. They remove it, they put it. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn Abraham àti èyí tẹ́ mọ̀ wọ́n sí Alákàdá wọ́n fẹ́ fi tó ilé tí wípé Fate of Alákàdá yóò máa premiere ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn Abraham ẹ ní láti gbáradì báyìí kí ẹ tẹ̀lé mi ká lọ sí ẹ̀ka ìròyìn kí ẹ lè mọ bí ó ṣe lọ nípa Fate of Alákàdá dìkíní ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìròyìn à ń bọ̀. Tóyìn Abraham màmá ire ní nǹkan bíi oṣù kẹta ọdún yìí sẹ́yìn èyàn March ló sọ sórí Instagram handle rẹ̀ pé Fate of Alákàdá kò ní lè jáde sí sinimá mọ́ látàrí àrùn COVID-19 nítorí àjàkálẹ̀ àrùn tó kọlù gbogbo àgbáyé lójijì nítorí ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún yìí ló yẹ kí eré náà ti wà ní sinimá ìyún 10th of April ṣùgbọ́n òfin àti ìlànà COVID-19 ò fi àyè gba àpéjọ elérò púpọ̀ ló jẹ́ kí wọ́n sún Fate of Alákàdá the party planner síwájú àmọ́ ní báyìí eré náà yóò máa wà ní gbogbo sinimá bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí October 1st ẹ̀yin olólùfẹ́ Tóyìn Abraham ẹ kú ìgbáradì láti jẹ ìgbádùn eré Fate of Alákàdá the party planner láti ọwọ́ ẹni tí ẹ fẹ́ràn dáadáa Tóyìn Abraham màmá ire. The suffering of men is tearing in their hearts. What they do is, Michelle one, she's one of them, okay. Everybody enter one plane, both business class, economy will land the same time. Agbẹ́rin pòṣónú ni arábìnrin Ellen Pond náà ni a gbọ́ wípé ó ti ń ṣe ìgbáradì lọ́wọ́ láti lọ di pòfẹ́sọ̀ nílùú Amẹ́ríkà. Arábìnrin yẹn ó dàbí ẹni pé ó fẹ́ràn láti máa kàwé dáadáa. Ẹ jẹ́ ká lọ sí kàròyìn kẹlẹ̀ gbọ́ nípa Ellen Pond àti ìdí tó fi gbégbèsè báyìí tó gbé. Gbajúmọ̀ adóyìnpòṣónú àti atọ́kùn ètò Ellen Pond ìyá ọlọ́mọ mẹ́rin ti gbáradì láti di pòfẹ́sọ̀ nílùú Amẹ́ríkà. Ellen Pond yóò kẹ́kọ̀ọ́ postdoctoral study ní ilé ẹ̀kọ́ gíga tí wọn kò dárúkọ rẹ̀ nílùú Amẹ́ríkà. Lẹ́yìn ọdún rẹpẹtẹ díẹ̀ tó gba doctorate degree rẹ̀, ó jẹ́ gbajúmọ̀ aláwàdà tí ó parí doctorate degree rẹ̀ lórí ẹ̀kọ́ ìtàgé tí àwọn èèyàn mọ̀ sí theatre art lédè Gẹ̀ẹ́sì ní yunifásítì tìlú Èkó lọ́dún 2019. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, arábìnrin yìí ti rìnrìn àjò lọ sí òkè òkun, a máa lọ sókè òkun, a máa padà wá sílẹ̀ Nàìjíríà láti lọ máa gbáradì fún ẹ̀kọ́ rẹ̀. Kódà gan àtúgbọ́ wípé ó tún jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gíga kan yunifásítì tó wà ní ìlú United States. Ṣé ti wá rí wípé kíyàn máa kẹ́kọ̀ọ́ kó sì máa jẹ́ òṣèré adẹ́rìn-pòṣónú kì í ṣe iṣẹ́ kékeré rárá. Congrats, Ellen Pond. Àlóyìn lóhùn ọkùnrin ni àkànbẹ̀pọ̀ rẹ̀ ọkọ Adéṣíwà Ẹ̀tọ́mi Banky W. Àwọn náà ni wọ́n sọ wípé Two-Face jẹ́ èèyàn pàtàkì sí àwọn àti wípé ó jẹ́ èèyàn tó jẹ́ oníwà ìrẹ̀lẹ̀. Ìgbà àkọ́kọ́ táwọn sì pàdé rẹ̀ èèyàn ńlá ni. Ẹ jẹ́ ká lọ sẹ́ka ìròyìn kẹlẹ̀ gbọ́ dáadáa nípa nǹkan tí Banky W ní láti sọ nípa Two-Face Idibia.
Banky W ṣàlàyé bó ṣe fẹ́ràn Two-Face ní ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jọ pàdé. Banky W ní òun ní òde orin kan gẹ́gẹ́ bí ìràwọ̀ òṣèré tó ṣẹ̀ṣẹ̀ dìde bọ̀ nílùú United States. Ó ní níbi òde náà ni wọ́n ti dárúkọ àwọn ìpele olórin tí yóò máa kọrin lọ́jọ́ náà. Ìpele ìkíní ni old school artist, ìkejì headline artist àti upcoming artist. Banky W ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níbi òde náà ló wá wo olórin ti ìpele headline artist tó sì jẹ́ wípé ìpele upcoming ni òun wà. Two-Face ni olórin tó wà ní ìpele headline artist. Majek Fashek sì ni olórin tó wà ní old school artist. Banky W ní ìhà tí wọ́n kọ sí àwọn olórin upcoming yàtọ̀ sí irú àwọn Two-Face tí wọ́n wà ní ìpele headline artist. Nígbà tí Two-Face sì rí, ó sọ wípé olórin ní gbogbo àwọn, kò sì sí ẹni tó yàtọ̀ tàbí tó yẹ láti hùwà sí ní ọ̀nà tí kò yẹ. Two-Face wà ní àyè tó dára tó sì rẹwà. Wọ́n fi àwọn upcoming àti old school àti sí ibi tó jẹ́ pé wọ́n kò máa dúró síbi ìtàgé nìkan ni. Banky W sọ wípé Two-Face pe òun, ó sì ní wípé kóun wá jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀. Ó rí ara rẹ̀ sílẹ̀ fún òun pẹ̀lú ọ̀rọ̀ wípé olórin náà ni gbogbo wa jẹ́. Banky W ní tó bá ń sọ wípé èèyàn jẹ́ onírẹ̀ ní tòótọ́, Two-Face jẹ́ èèyàn tó jẹ́ wípé kò ní ìgbéraga, ó sì rẹra rẹ̀ sílẹ̀ dáadáa pẹ̀lú ìwà ọmọlúàbí. Olórin kan náà ló sọ wípé máa kọ́lé máa ralẹ̀. Láàrin àwọn tí wọ́n kọ́lé tí wọ́n sì ń ralẹ̀ dáadáa dénúdénú, èmi náà kan mo pọ̀wé náà, ó ní máa kọ́lé máa ralẹ̀, àmọ́ èmi á ralẹ̀ máa tún kọ́lé lé lórí ni. Òun náà ni Ọláyínká Solomon tí a gbọ́ wípé ó ti darapọ̀ mọ́ àwọn òṣèré oníṣe lóbìnrin tó jẹ́ pé àwọn náà dóni lórí ní ìpínlẹ̀ Èkó. Ọláyínká Solomon náà ni ó darapọ̀ mọ́ àwọn èèyàn bíi Ìyábọ̀ Òjó àti Mercy Aigbe àti àwọn èèyàn bíi Madam Ṣẹ́jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn ọ̀tọ̀kùlú òṣèré níṣe lóbìnrin tí wọ́n lálùyọ tí wọ́n sì dùn ní lórí ìpínlẹ̀ Èkó. Ẹ jẹ́ ká lọ sí kàrin ìkẹlọ pàdé Ọláyínká. It's a double celebration for me and my family. Ta ló sọ pé kò sí Ọlọ́run? Alhamdulillah, thanks so much baby, you are my world. Bẹ́ẹ̀ ló ṣe kọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àfiwé mìíràn tí ó kọ síta. Ó tún kàn án báyìí wípé àdúrà màmá mi tẹ̀lé mi lójoojúmọ́. Should I loud it or reduce the volume? Loud it, Ògo Ọmọ Mushin to the world. Bẹ́ẹ̀ ni Ọláyínká ṣe sọ. Ṣùkùṣùkù bámbám ẹni tó bá wú kó ṣe kí ni kó yà bẹ́ o. Yóò bá yàfẹ́ sọ̀rọ̀ nípa ti ìdíje BB Naija lockdown. Ní kí nìdí tí mo sọ pé ṣùkùṣùkù bámbám. Arákùnrin Lẹ́kan tí olùdíje BB Naija náà ni a gbọ́ wípé ó ní àrùn jẹjẹrẹ ti ẹ̀jẹ̀ tí a mọ̀ sí sickle cell. Ǹjẹ́ ṣe lè ṣèdíwọ́ fún láti má gba ẹ̀bùn mílíọ̀nù 85 million naira tó jẹ́ owó fún olùdíje tó bá ṣe olùborí? Ó ṣeéṣe kí Lẹ́kan kó jọ̀wọ́ olúborí ní BB Naija ti ọdún yìí. Àmọ́ ṣá, èmi ò lérò pé bí a sickle cell yẹn ó lè ṣe ìdíwọ́ fún láti má jáwé olúborí nínú ìdíje BB Naija lockdown ti ọdún yìí. Àmọ́ tẹ́ bá wò pé ó lè ṣèdíwọ́, ẹ jẹ́ ká rí èròǹgbà yìí. Níwọ̀n bó ti ṣe ń lọ ní ẹ̀yà àti orílẹ̀-èdè Nàìjíríà ní àti ìlú ìṣẹ̀ǹbáyé wa nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin máa sọ̀rọ̀ nípa Ilé Ifẹ̀ nítorí pé ayẹyẹ ọlọ́jọ́ náà ti bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Àwọn ará ìlú Ifẹ̀ náà sì ti ń ṣe àjọyọ̀ ayẹyẹ ọlọ́jọ́. Fọ́fà ní gbogbo èyí tí ẹ̀ ti mọ̀ wípé ayẹyẹ ọlọ́jọ́ ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Kódà gan, wọ́n máa fi àdàgbà sí ayẹyẹ ọlọ́jọ́ ní ọjọ́ Jímọ̀ tí ó ń bọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́. Gbogbo yẹn mọ káàárọ̀ jíire nílé òkun àti nílẹ̀ wa, ẹ jẹ́ ká lọ sílùú ìṣẹ̀ǹbáyé kí a lọ ṣe ayẹyẹ ọlọ́jọ́. Àwọn Yorùbá gbàgbọ́ wípé ọlọ́jọ́ ní í ṣe pẹ̀lú Elédùmarè, pé ọjọ́ tá a yà sọ́tọ̀ láti ṣe ìgbóríyìn tiwa náà fún Elédùmarè ni. Tó àárín wọn jù báyìí lọ lórí ètò bó ṣe lọ lórí Kílárígbọ́ TV lónìí. Tèmítà Àmàlà wọlé lè mí jẹ́ ká tún fi lè pàdé. Ire o, gbàngbà.